wọ́n jí Mohammed gbé ní Bauchi. Chidebere ni wọ́n yí orúkọ rẹ̀ padà sí fún ẹni tó tà á fún l'Anambra. Bí wọ́n bá láwọn kò ní gbà tàbí jáwọ́ nínú iṣẹ́ láabi gbogbo tí wọ́n ń ṣe, pàápàá jùlọ àwọn tó ń ṣòwò ẹrú tó jẹ́ pé kí wọ́n máa jí àwọn ọmọdé gbé láàrin ìlú tí wọ́n á sì lọ tà wọ́n lówó pọ́kú fáwọn oníbàárà àwọn oníṣẹ́ tí wọ́n yàn láàyò. Àwa pàápàá kò ní fọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ wọn rárá. A máa fìgbà gbogbo gbógun tì wọ́n títí tá a fi máa kápá wọn ni. Èyí lọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ọ̀gá ọlọ́pàá pátápátá nípínlẹ̀ Kano, CP Uzan Gume, lásìkò tó ń ṣàfihàn àwọn afurasí ọ̀daràn mẹ́sàn-án kan tí wọ́n ń lọ káàkiri ìpínlẹ̀ lórílẹ̀‐èdè wa tí wọ́n á sì jí àwọn ọmọdé gbé. Lẹ́yìn náà ni wọ́n á tà wọ́n lówó pọ́kú fáwọn oníbàárà wọn. Aláròyé gbọ́ pé mẹ́sàn-án lára àwọn ajínigbé kan tó jẹ́ pé kò sílùú náà lórílẹ̀‐èdè wa tí wọn kò ti ní ẹ̀ka lọ́wọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Kano tẹ̀ báyìí. Gbogbo wọn ni wọ́n sì ti jẹ́wọ́ pé lóòótọ́ làwọn máa ń lọ káàkiri ìgbèríko àti ní àwọn ìpínlẹ̀ bíi Èkó, Ògùn, Ebonyi, Enugu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti jí àwọn ọmọdé gbé táwọn á sì tà wọ́n dànù. Ọ̀gá ọlọ́pàá ìpínlẹ̀ Kano tó ṣàfihàn àwọn oníṣẹ́ ibi ọ̀hún fáwọn oníròyìn lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 28 oṣù kejìlá ọdún 2023 sọ pé ibùdókọ̀ kan tí wọ́n ń pè ní Mariri nílùú Kano lọ́wọ́ ti tẹ omidan Comfort Amos pẹ̀lú ọmọdé kan tó ń jẹ́ Abdulsalamu Saheed, ọmọ ọdún 5, èyí tó jí gbé tó sì fẹ́ lọ tà. Lẹ́yìn tá a fọwọ́ òfin mú Comfort la tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí í mú gbogbo àwọn ẹlẹgbẹ́ rẹ̀. Kò sílùú táwọn oníṣẹ́ ibi yìí kò ti lẹ́sẹ̀ dé. Ọdún kẹwàá rèé tí wọ́n láwọn ti wà lẹ́nu iṣẹ́ láabi ọ̀hún kó tó di pé ọwọ́ tẹ̀ wọ́n láìpẹ́ yìí. Àrí àwọn kan mú lára wọn nílùú Gombe, Èkó, Delta, Anambra, Imo, Bauchi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A tún rí àwọn ọmọdé bíi 7 gbà padà lọ́wọ́ wọn. Owó tí wọ́n ń ta àwọn ọmọ ọ̀hún sóko ẹrú kò ju 1,300 sí 1,500 náírà lọ, ìyẹn 300,000 sí 500,000 naira. Nínú ìwádìí wa la ti rí i pé wọ́n jí Mohammed Iliagbe ní ìpínlẹ̀ Bauchi, wọ́n sì yí orúkọ rẹ̀ padà sí Chidebere kó tó di pé wọ́n tà á dànù sípínlẹ̀ Anambra lówó pọ́kú. Ó ní àwọn máa tó parí ìwádìí àwọn lórí àwọn tọ́wọ́ tẹ̀ yìí táwọn sì máa fojú gbogbo wọn balẹ̀ ẹjọ́ láìpẹ́ yìí. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.